Ọ̀yọ́ Mèsì ìmọ̀dúpẹ́ wọn ṣe ẹ̀fọ́ àìkọ́tì. Yóò ṣe rí dànù. Wọ́n ti há di òrìjínà orúkọ yín báyìí. Òrìjínà. Ẹ̀yin o, gba dé parí ni. Ikú àbáyé! Ikú àbáyé! Ikú àbáyé! Ọlọ́run dàgbà. Ẹ ǹlẹ́ ńlẹ́ alára ìjọ ọ̀sá ọmọ amúnikàn dọ́gba agogo mo kí nílé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wárangó àgàmọ̀sá èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún gbogbo baálé níjò gbogbo ẹ̀yin ọ̀sọ̀ òkú lóòlù pátá náà ni mo kí pẹ́ kú dédé àkókò yìí àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi àjàó àró ni mí Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe mo nígbàgbọ́ pé ẹlẹ́dàá wa ń gbọ́ òsì ńbẹ̀ gbogbo wa náà la gbọ́ gbólóhùn àti èdè tó jáde lẹ́nu Aláàfin Ọ̀wọ́ Adé wọ́n were very very unfortunate Yorùbá ní bọ́ọ̀rọ̀ ẹni bá jalè ó ṣe làwí àti pàápàá tá a bá dàgbà kọjá bàǹtẹ́ onírù ọmọ ẹni là á bọ̀ fún gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ká mọ̀ kí ni capacity initiative ẹnìkọ̀ọ̀kan nu wa lè gbé kí ni maturity wa kí ni understanding wa nípa ilé ayé àti position tá a dì mú sọpọlọ wa gbé ṣé làákàyè wa gbé àwọn nǹkan tí ń sòdiwọ̀n ẹ̀dá nínú àwùjọ lélẹ́yìí ńgbà tí irú ọ̀rọ̀ àlùfàǹsá bẹ́ẹ̀ bá jáde lẹ́nu odidi Aláàfin Ọ̀yọ́ Aláàfin ti gbèjà rẹ̀ ẹnìkan kò nílò láti gbèjà Aláàfin ó ń dúpẹ́ lọ́wọ́ àgbà Akin wípé wọn ò gba adé páálí can you just imagine that so adé tí gómìnà Abíọ́dún Ṣèyí Mákindé dé àwọn èèyàn wọ̀nyí ńládé páálí kí wàá ládé Aláàfin because this same governor tó dé àwọn aláhoro ládé tó dé alágọ̀tàgọ́ ọ̀já ládé tó dé bàbá Sàmù ládé òun náà ni wọ́n rí fáà sí pé ó dé èèyàn ládé páálí yìí lo and behold kábíyèsí adé páálí kan ò sí ń gbè kan to the best of my understanding aládé ládé yẹ ọrùn olóyè lè jìgbà lẹ̀kẹ́ sí wọ́n dé adé ogun gẹ́gẹ́ lórí wọn kálukú wọn jókòó míì wọ́n hàdí orúkọ míì mọ́ kọ́ wọn pé kí lorúkọ ọ̀hún wọ́n ń di gbádé wọ̀lú orí fìlà orí lásán wọ́n gbé lọ sí Olivet Baptist High School ńgbà wọ́n padà délé tadé tọ̀páṣẹ tí sátífíkẹ́tì wọ́n padà délé wọn eléyìí ń kó ládé páálí àwọn ọmọ primary school tí wọ́n máa ń sadé páálí gan ọ̀sadé páálí mọ́ ẹ mọ iye adé tèmi nìkan ní lọ́wọ́ bó ti ẹ̀ jẹ́ pé a fi ń ṣe tíátà ní ṣùgbọ́n òdiwọ̀n adé táwọn ọba ń dé sórí ni let me tell you that categorically so wá ṣe ní láàánú ńgbà tí Ọ̀yọ́ Àtìbà pẹ̀lú ọba wọ́n bá sọra wọn do níyẹ̀yẹ́ torí lójú mi ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n rò pé àwọn fi ń ṣe ẹ̀yẹ́ but unfortunately bọ́ọ̀rẹ̀ ẹni bá jalè ó ṣe làwí ara wọn fi ń ṣe yẹ̀yẹ́ ara wọn fi ń ṣe lẹ́yà ẹnìkan ti parí ọ̀rọ̀ Aláàfin Ọ̀wọ́ Adé ó ní Aláàfin's arrogance had caused his downfall as the people of Agoa reclaimed their ancestral domain ẹ̀dẹ̀ ládé pálí ni àwọn Alágọ̀ọ̀jà ti fi ìtàn balẹ̀ mi ò sọ tàwọn aláhoro oyè táwọn aláhoro jẹ a lè rí inú wọn tó délé tó padà kábàámọ̀ a lè rí inú wọn tẹ́ ẹ ti pè sí kọ̀kọ̀ bá sọ̀rọ̀ a lè rí inú wọn tẹ́ ẹ ti dún koko mọ́ a lè rí inú wọn tẹ́ ẹ ti dẹ́rùbà ẹni tádé ọ̀bá yẹrí ẹ̀ kó dádé padà
ẹni tí ó bá láyà láti dá àìlọ́ba lójó ẹni ó bá jọba nù wọn tí ó tẹ́ lọ́rùn tàbí tọkàn rẹ̀ ti yọ kó mbẹ́ kó sọ fẹ́ ẹnjìnìá Ṣèyí Mákindé pé òun fẹ́ drop adé tìdílé àwọn òun fẹ́ drop adé Taworo àwọn ohun ò dádé mọ́ because òye yé mi wípé àwọn alágọ̀ ọ̀jà àwọn ọ̀já gangan àwọn àgọ́ ọ̀já gangan àwọn nìkan ní gbogbo ayé mọ̀ wípé ẹ̀tọ́ wọn wọ́n ń jà fún wọ́n mẹ́nu lélẹ̀ ẹnu wọn ò dúró ọwọ́ wọn ò dúró tọ́yọ̀ bá sọ̀kò kan wọ́n sọ méjì padà òkò tán náà ni bọ́yọ̀ bá fẹ́ gbìyànjú àti tún tàn kọ́ àwọn alágọ̀ ọ̀jà ó darí wọn padà pé kò rí bẹ́ẹ̀ bó ṣe rí gangan lélẹ́yìí àlejò làlejò ọmọ jẹ́ bó sọ ọgọ́rùn ọdún bó ṣe gba ọdún onílé lonílé ọmọ jẹ́ bó sọ ọdún bó ṣe rínwó ọdún lílé tó túmọ̀ sí pé lọ́jọ́kọ́jọ́ lágọ̀ ọ̀jà o àlejò àtìpó ńlá ìwọ Ọ̀yọ́ àwọn alágọ̀ ọ̀jà ni wọ́n ní nǹkan wọn ìran ọ̀jà ló sì nílé àwọn wọn nílẹ̀ wọn torí ẹ̀ ní dídádé wọn ò ṣe jẹ́ kàyéfì sí wa tá a fi wo wípé ẹ̀tọ́ wọn ní bẹ́ẹ̀ ni ogun lọ jẹ lọ ọgbọ̀n tí wàá jẹ bọ̀ bọ́wọ́ ẹni ọba tẹ̀kú dà ìbéèrè ikú tó pa bàbá ẹni lo and behold ọwọ́ wọn ti tẹ̀kú dà ńlọ́jẹ́ kí wọ́n béèrè ikú tó pa bàbá wọn ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ ẹ gbọ́ ni tó sọ̀rọ̀ nípa Aláàfin Ọ̀wọ́ Adé Aláàfin's arrogance had caused his downfall as the people of Agoa reclaimed their ancestral domain. We warned all the Oyo Atiba bloggers who were doing AI to cause Oni and anyone who shares the true history, see where it has landed you now. You have pushed historians to bring out factual history. Adẹ̀tí wú jáde àwa wúlẹ̀ wú tàn àti bọ́yọ̀ wú tàn wọn jáde ó wá reduce wọn to nothing. I commend you bàbá ìgbìyànjú the effort. For this factual historical information below 001 Ọba in Oyo Town Kábíyèsí Ọlọ́jà of Agoa Kingdom. Today's Oyo Town, it is worth noting, does not belong to Atiba. Rather, it is owned by the descendants of Agoa, as was characteristic of Atiba, who was known for repaying kindness with wickedness and taking what did not belong to him. As you are aware, the saying, and I quote, "An apple doesn't fall far from its tree," holds true meaning. Over 90% of Atibas of today still follow the step of their forefathers. Here is a brief account of Agoa before it was taken from them after Atiba sought refuge. Chronology of the Agoa people and their traditional rulers. The Agoa people are the earliest known settlers of present-day Oyo Town. Their ancestral origin is traced to Ile-Ife, the cradle of the Yoruba race, through the Obatala lineage of the Aladekun ancestry. According to oral tradition, Lasile, who was a descendant of Aladekun lineage, begat Lasilo. Lasilo was the father of Oja, Elebu, and Ailuma, making all three brothers. The family originally resided at Obate, where successive generations lived as hunters, warriors, and primarily farmers for a considerable period. Due to unfavorable conditions at Obate, including poor soil fertility, food scarcity, and recurring diseases, Oja, also known as Olaboyede Oja, led his household and followers away from their ancestral settlement in search of a more habitable environment. Around 1792, Oja established a new settlement through farming and hunting activities. This settlement became known as Agoa, literally meaning, and I quote, Oja's settlement. In recognition of his founder, Olaboyede Oja, thus became the first Baale Agoa and the acknowledged founder and ruler of Agoa. Traditional rulers of Agoa, chronological order.
Baálẹ̀ Ọlábóyèdé Ọ̀já, number 1. Founder of Agoa and its first Baálẹ̀, he established the settlement, instituted chieftaincy titles, and laid the foundation for governance, agriculture, and security. Baálẹ̀ Ẹlẹ́bú, brother of Ọlábóyèdé Ọ̀já and successor in leadership, who continued the consolidation and stability of the settlement. 3. Àìlùmọ́, Baálẹ̀ designate and first Ashipa, brother of Aboyede Ọ̀já and Ẹlẹ́bú. Àìlùmọ́ served as the first Ashipa representing the traditional phase in the leadership structure. 4. Ashipa Oyeniya. To the best of my understanding, mo rí pé a ti ka gbogbo eléyìí a dẹ̀ ti sọ sẹ́yìn. Settlement and regional relations. Òye mi pé a ti sọ gbogbo ẹ̀ nígbà náà. Okay, but ẹ já lọ báyìí. After the establishment of Agoa, Ọlábóyèdé Ọ̀já became aware that his settlement was surrounded by other towns and villages such as Ojongbodu, Awẹ́, Ìṣẹ̀kẹ̀, Ìdọ̀dẹ, Akéètàn, Ìṣẹ̀yìn, Ìkòyí, Ògbómọ̀ṣọ́ and others. Despite this, Agoa retained its distinct identity, autonomy, and territorial recognition under its leadership. To ensure effective governance, Ọlábóyèdé Ọ̀já instituted a chieftaincy system, appointing chiefs to oversee administration, security, farming activities, and communal order, thereby laying the foundation for structured traditional governance. Oral tradition further affirms that Ọlábóyèdé Ọ̀já maintained blood and kingship ties with the son of Ògbómọ̀ṣọ́, reinforcing historical relationships between Agoa and neighboring Yoruba polities. The Agoa people are a well-organized agrarian and warrior community, firmly rooted in Ile-Ife origin, Ọbàtálá ancestry, and early settlement history within present-day Oyo town. Their leadership evolved organically from the founding Baálẹ̀ to successful Ashipas and ultimately to a recognized Obaship, reflecting continuity, legitimacy, and enduring cultural identity. After reading it, would you still expect anyone to support the evil wickedness done to the people of Agoa? Nobody will support such. Oyo Atiba can bring out their history too. Let us know how Atiba got to Agoa. If you have the information, we cannot continue to bury history because we want to oppress some people and enjoy dominance. Do not repay evil for good in life. You will reap the reward one day. Ire o, ajé tó mọ̀ bí Awólọ́wọ̀ Ọba Kọ́láwọlé. Well, nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí ń bẹ̀rẹ̀ bọ̀, tá ń gbọ́rò yín pé wọ́n jà lágọ̀ ọ̀já, wọn ò jà lágọ̀ ọ̀já, Ṣèyí Mákindé ó gbadé fún wọn, kò ní gbadé fún wọn, yóò fọ́n ọlọ́pàá àṣẹ, kò ní fọ́n ọlọ́pàá àṣẹ, yóò fọ́n sábúké, kò ní fọ́n sábúké. Oríṣiríṣi àwọn èèyàn náà fapájánu fẹsẹ̀ janlẹ̀ káàkiri ìgboro Ọ̀yọ́. Nínú wọn náà láti rí àfáà kan bíi Máàmù Sírin tó ní tí Ṣèyí Mákindé bá ìṣerú ẹ̀ tó bá dé wọn ládé, yóò yàgbẹ́, yóò yasó, kò ní rẹ́ni tọ́jú ẹ̀. Bóyá Ṣèyí Mákindé ti wá bẹ̀rẹ̀ ìgbẹ́ yíyà, ẹ jẹ́ sáré tọrọ ìṣẹ́jú méjì lọ́wọ́ yín tí ń bá padà dé pẹ̀lú ògo Ọlọ́run. A wá wo ní tí bàbá ìmáàmù yìí sọ, bá àfáàsì ni wọ́n. A wá béèrè kékeré tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀. Ẹ ṣé pọ̀, God bless you. Ẹ káàbọ̀ sí Emeritus Global Resources and ICT Limited. Nínú iléeṣẹ́ wa yìí, a máa ń ta fóònù, a máa ń ra fóònù, a máa ń ṣe swapping fóònù, gbogbo anything tó bá jẹ mọ́ fóònù àti laptop, àwọn oríṣiríṣi gadgets tẹ́ mọ̀ bíi iPhone, Samsung, Infinix, Oppo, Tecno, Redmi, gbogbo wọn pátápátá ló wà, àti àwọn laptops oríṣiríṣi bíi MacBook, bíi Dell, bíi HP, oríṣiríṣi gbogbo ẹ̀ náà ló wà. Níbí báyìí a tún máa ń ta oríṣiríṣi phone accessories tó jẹ́ ojúlówó tí kò dẹ̀ wọ́n rárá. Níbí o a tún máa ń ṣe training fún àwọn èèyàn, oríṣiríṣi àwọn èèyàn àti ọmọ kékeré àti àgbàlagbà, torí oríṣiríṣi irinṣẹ́ la ní tó wà òkè dáadáa, tó dẹ̀ jẹ́ irinṣẹ́ ìgbàlódé, àwọn state of the art equipment tó yẹ pé ẹ lè má lè tètè rí níbòmíì. Níbo lẹ ti máa rí o? Emeritus Global Resources and ICT Limited.
fóònù tẹ́ bá rà ń bí báyìí ojúlówó ni ẹ̀dínwó náà dẹ̀ ni ló máa bá dé anytime. A máa ń ta mọ́tò any car tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ tà bóyá ẹ fẹ́ tà ni àbẹ̀ fẹ́ swap anything that has to do with swapping easy buy also bóyá ẹ ra nǹkan ká ra nǹkan sí ká san owó ẹ̀ díẹ̀ ká lè máa gbé lọ lójú ẹsẹ̀. Emeritus Global Resources and ICT Limited nínú OAU Central Market Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ àti Mayfair roundabout ní Ilé-Ifẹ̀ yìí náà. A ní branches ní Ìbàdàn a ní l'Óṣogbo. Ọwọ́jà wa ó dé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà anywhere tẹ́ bá ti need any of our services lójú ẹsẹ̀ òun lẹ máa rí wa lẹ máa rí àwọn representatives wa tó máa bá yín gbà. Àwọn oníṣẹ́ tó wà ń bí kò ń ṣe olómùlómù o eléyìí tó ṣe pé ó máa sọ nǹkan tó ṣe fóònù ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ká tó fọwọ́ kàn kò kí ń ṣe bóyá guessing kíní kan ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe rí gẹ́lẹ́ náà lẹ ṣe máa bá l'Emeritus Global very fast very efficient very affordable àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Phone number ọ́fíìsì yìí tẹ́pẹ́ ẹ lè pè wá at any point in time 08101795519 lẹ́ẹ̀kan sí 08101795519 òun náà lè rí lórí screen yín lórí móhùnmáwòrán yín bá ṣe jọ sọ̀rọ̀ ẹ ṣeun gan a máa retí láti dòwò pọ̀ pẹ̀lú yín. Emeritus Global Resources and ICT Limited. Ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Èdùmàrè ló gbé iléeṣẹ́ Emeritus Global Resources and ICT Limited sókè téńté níbi ká ta ojúlówó fóònù alágbèéká tó jẹ́ alálùpẹ́pẹ́pẹ́ wọ́n ta phone accessories bíi screen àti screen guard quality battery phone casing charger pouch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó fẹ́ ra laptop tó fini lọ́kàn balẹ̀ ẹ máa ríra lọ́dọ̀ Emeritus pẹ̀lú àwọn ẹ̀yà ara laptop tó jẹ́ ojúlówó bí fóònù tàbí laptop yín bá wá ń ṣòjòjò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer tí ó bá yín túnṣe ní kíákíá ti wà ń kalẹ̀ ẹni tó fẹ́ kọ́ nípa bá a ṣe ń ṣe fóònù àti laptop ẹ lọ ṣe training lọ́dọ̀ wọn iléeṣẹ́ Emeritus ń ṣe easybuy kí ra fóònù kẹ́ máa sanwó díẹ̀díẹ̀ wọ́n swap fóònù àlòkùsí tuntun bẹ́ẹ̀ sì fẹ́ ta fóònù tàbí láptọ̀pù yín ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò tuntun nẹ́nẹ́ tó fi mọ́ ẹ̀yin tẹ́ fẹ́ ta èyí tẹ́ ń lò tẹ́lẹ̀ Emeritus Global Resources and ICT Limited ní ẹ máa lọ tààràtà bẹ́ẹ̀ bá ti dé campus gate OAU ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Central Market ẹ bèrè Emeritus Global adjacent MTN office ni wọ́n wà OAU campus Ilé-Ifẹ̀ ẹ tún lè kàn sí wọn ní orí olókun roundabout níbi tí foreign links house wà tẹ́lẹ̀ Mayfair Ilé-Ifẹ̀ nípìnlẹ̀ Ọ̀ṣun telephone 08101795519 Emeritus Global Resources and ICT Limited òkèlèwà ẹ ò ní jábọ́ o. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lórí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó
ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Á wá máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. káàbọ̀ padà. Well, ojú gbogbo wa náà ni orí ojú wa ti rówó ọ̀rọ̀ mọ́ ọ̀rá ìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀
gbọ́ bí bàbá wa àfa bí wọ́n ṣe ń fọ́kà Abíọ́dún Ṣèyí Mákindé ó sì ṣe dáadáa lákọ́kọ́ ó ṣe dáadáa lọ́dún kejì ó wá láwọn fẹ́ fàwọn bàbá wọn jọba bọ́bá ìdánwò ẹ sọ fún un pé àwọn ọ̀gbẹ́ kan ń bẹ téèyàn máa ń su téèyàn irẹ́ ni tí ó wò ó ẹ sọ fún un pé alúà ń bẹ igbádogójì rọ̀ wájà tajúdì bàbá àfa ẹ lọ wábi jókòó kẹ ẹ jókòó alúà láti ìsìn dọ̀la kí ló burú jù nù kéwú kẹ ẹ máa ké lórí Ṣèyí Mákindé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ó ti sọdún mẹ́jọ rẹ̀ yóò ṣe parí láyọ̀ àtàláfíà ni o tọ́jà pé kò sí nǹkan kan tí ó ṣe o kí wọ́n tó fi wọ́n jọba ńlẹ̀ ti sọ kínní yìí ó tiẹ̀ wá fi wọ́n jọba báyìí èmi ọ̀gbọ́n sọ pé Ṣèyí Mákindé ń yàgbẹ́ o kò ṣèṣì ya sómòso wọ́n wá sọ pé wọ́n rí tọ́jú wọ́n wá káàkiri ẹ̀yẹ tanra yín ẹ̀gbọ́n tí wọ́n máa ń pèjọba ni amúnimóògùn ẹkùn bọ́dẹ lójú oorun bó nígbà ọ̀fọ̀ níyè yóò pòórá ilẹ̀ ń bá káàkiri ẹ̀ kó ń di ìdò erémọdé ni ẹ̀yẹ tanra yín ẹ̀yẹ bọ̀tí ilé kín fúnra yín ẹ̀yẹ inspire ara yín ẹ̀yẹ encourage ara yín ẹ̀yẹ console ara yín ẹ wá bí jókòó alága ọjà ti dádé adé tó dé adé tó rẹwà ni àwọn aláwòrò náà ti dádé ọba kì í pé méjì láàfin o njòyè lè pé méjìlá tọ̀yọ́ la rí o ọba pé ogún ọba ti pé mẹ́ẹ̀ẹ́dógún lọ́yọ̀ọ́ báyìí ẹ ti wá ṣèyí sí bàbá àfa bàbá àmàmù ṣé gbogbo àwẹ̀ tẹ́ ń gbà náà orí ibi tẹ́ dalé lórí nu pé kí nǹkan ṣe Ṣèyí Mákindé àbí kọ́ mọ yàgbẹ́ kò sí wàhálà ń gbà náà o ẹ já wo ohun tí ó ṣẹlẹ̀ bóyá Ṣèyí Mákindé ó yàgbẹ́ bóyá pínlẹ̀ Ọ̀yọ́ bóyá wọ́n sọ fún wa wípé ẹnjìnìà Ṣèyí Abíọ́dún ọmọ Mákindé ó ti bẹ̀rẹ̀ sí su àkàndọ̀rọ̀ Awíkonko Àjàó arọ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ ìjọba ṣòfin kọ̀ràn kàkọ́ sẹ́ni tí ó ṣòfin àjẹ́ mú kí gbogbo ọmọ kóòtù òjìire bí àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o Ọ̀yọ́ Àtìbà ẹ mú tán bí Àtìbá ṣe dé àgọ́ ọ̀já ẹ mú jáde fún wa ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko television Awíkonko television ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrì òní wọmi òrùlé-èdè lẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ajú wa ṣe o.